ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àbí tẹ́ ti ń gbọ́ wa. This is Crossblog X TV. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye prediction bàbá Tibetan lórí Governor Adeleke àti bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bí bàbá Adeleke ṣe ń jó, òun ni wòlíì èso ẹ̀mí jáde. Wọ́n ní ẹ jọ̀ọ́ ẹ má tẹ àwọn wòlíì lójúmọ́lẹ̀ mọ́, nǹkan tó bá ṣe é sọ òun ni kẹ́ sọ. Wọ́n ní èso ẹ̀mí ní ẹ má máa wo CNN kí a máa fi jíṣẹ́ fún wa lórí ayélujára mọ́. Wọ́n ní bèbí ti ṣẹ́jú. Wọ́n ní téèyàn bá yin Olúwa tó ń yin Ọlọ́run rẹ̀, wọ́n ní kò ṣe nǹkan tí èèyàn tún máa bú. Wọ́n ní n tó bá ṣẹlẹ̀ gan ni kẹ́ sọ. Wọ́n ní tí ẹ̀mí bá fi nǹkan ọ̀yàn kò ń ṣe gbogbo nǹkan tí ẹ̀mí bá sọ òun ló yẹ kẹ́ máa sọ. Wọ́n láwọn nǹkan míì wà ẹ̀yin náà ẹ kọ́kọ́ fẹ̀mí wò, ṣé kí n sọ àbí kí n má sọ àbí àdúrà ní ká fi jagun. Ẹ wo ọ̀rọ̀ yìí pọ̀ lórí ọ̀rọ̀ olóṣèlú. Wọ́n ní díẹ̀ náà ni kí wòlíì máa dá sí. Ẹ jẹ́ àjọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu wòlíì èso ẹ̀mí àti ohun tí wọ́n sọ lórí bàbá Tibetan àti bàbá Adeleke, bí Ọlọ́run ṣe gbógun fọ́lẹ̀ láàrin ìṣẹ́jú kan tó ṣe ni pé gbọ́dọ̀ ìdí yánpọnyánrin. Ẹ jẹ́ àjọ gbọ́ kẹ́yìn náà kẹ́ máa fọ opinion sínú comment. Mo máa ń kọ síta màá ní ọdún mẹ́ta sí kó sí ọdún mẹ́ta sí. Ìlú Ọ̀ṣun yẹn, Ọ̀ṣun state máa dàbí Èkó ni. Tẹ bá rẹ́nìkan tó ṣe kí lè wá ń bẹ̀ ṣe bí torí ìjẹkújẹ yìí náà ni. Tẹ bá rẹ́ni tó ṣe dáadáa igbárùkù tí ẹ jẹ́ kó lo gbogbo yín lẹ̀ ń lo méjì sáà méjì ni gbogbo yín sọ́dà. Kí ló wá ṣẹlẹ̀, kí ló fogun? Ẹ wá ń fi nǹkan tí èèyàn mọ̀ ọ́ ṣe tó jẹ́ nǹkan ayọ̀ fún tó fi ń yin ọba àwọn ọba, ẹ̀yin fi ń bupo ìjẹ́yìn ló ń yìn ni. Ẹ̀yin ó ń jó ojú ayọ̀ sọ́lọ́run ẹ̀, ó ń kọrin. Ẹ wá ní bó ṣe ń jó yẹn inú ń bí ẹ̀yin o dẹ̀ pé rẹ̀ ní wòlíì. Ta ló tòróró wòlíì lẹ́yìn lórí náà? I don't know, kínú wòlíì tún máa bí kí wòlíì lòun bínú sẹ́ni tó yin Ọlọ́run. Are you a prophet? Ẹ jòkó sí bàbá Tibetan, ẹ má sọ̀rọ̀ wá lórí afẹ́fẹ́ mọ́ o. Ẹ jòkó sí ọ̀nà ètò tẹ́ máa ń sọ yẹn. Ewé làpálàpá tó o bá mú ewé bogi jẹ tó o bá lọ mọ́ lẹ́búlẹ́bú àtàrẹ ó máa ṣiṣẹ́. Ìyẹn ni ẹ mọ̀ bá a sọ yùn. Ẹ jòkó tì yẹn, ẹ jòkó ti lẹ́búlẹ́bú yín, ẹ jòkó sí gbogbo nǹkan tí ẹ mọ̀, ìmọ̀ tẹ́ ẹ mọ̀ yẹn ẹ wá máa fún àwọn èèyàn. Ẹ jẹ́ káwọn èèyàn máa fi yẹn ṣararin dín. Ẹ mọ̀ pé yín ni ìpè, oríṣiríṣi ìpè ló wà. Wọ́n pè yín láti rí vision. Ìpè máa múṣẹ́lẹ̀ nípè tí yín, ẹ máa múlẹ̀ fún wọn. Ẹ jẹ́ ká lọ máa ṣe. Àti mo rú ìpè, èmi fúnra mi mo ti discover ìpè tẹ́ ẹ ní. Ìpè torí bá ń fọyàn, ẹ mọ ewé tó lè mú kórí lọ. Tó bá jági, tó bá mú ewé kan mọ orí máa lọ. Ìpè tí yín nìyẹn. Ẹ fèsì ọ̀kọ̀lẹ̀. Má sọ pé Olúwa wí mọ́. Ẹ yé wo CNN kẹ́ wá fi máa sọ̀rọ̀ fún wa. Èrò yín kọ́ lè ru Ọlọ́run. Ìwòlíì máa ń gbẹnu ẹ̀ dákẹ́. Bó o bá ríran míì wàá béèrè bàbá mi ṣé eléyìí ṣá máa sọ síta kádọ́ra máa fàdúrà. Kán bá ní kí lẹ rí bàbá wòlíì, mi ò rí, mo rí ìgbọ̀ mi ò tí ì fẹ́ sọ̀rọ̀. Mi tó bá wá interview yín, ẹ̀yin tó máa ń gbé fẹ́ máa ní ẹ wá sọ̀rọ̀ kẹ́ interview, ṣé dídán ni kẹ́ sọ̀rọ̀ ni? Ó bá yin interview mi ohun tí mo rí mi ò tí ì sọ ń sìn. Èmi náà ń wo bó ṣe ń lọ, mi ì ṣe olóṣèlú. Èmi náà ń wo bó ṣe ń lọ. Ẹ jẹ́ ká máa fàdúrà. Ẹnikẹ́ni tó bá ti wọlé ẹ jẹ́ fàdúrà tì. Ohun tọ́lọ́run bá sọ fún wa ẹ jẹ́ kó mọ bí kó sọ fún wa. Ṣé torí kẹ́ bá gba yìí ni àbí kán bá ní Tibetan sọ bẹ́ẹ̀? Tibetan ti sọ bẹ́ẹ̀. Ábùṣe ò bá rí vision, ò bá má rí vision, ìwà ènìyàn ló máa ń jẹ́ kí ọmọ jókòó bẹ́ẹ̀. Béèyàn bá ṣe dáadáa, àwa Ọ̀ṣun àá fi bí sólóore o, kò sẹ́ni tó fi bí sólóore. Ìwà jẹpo jẹ èèyàn wá dalẹ̀, ẹni ò ní dalẹ̀. Àwọn Ọ̀ṣun mòye ọjọ́ tán láwọn ti ń gba sálárì báyìí, sálárì wọn ti ń increase sí. Látijọ́ tí Ọ̀ṣun state ti wà, ṣé wọ́n sọ bẹ́ẹ̀ rí? Wọ́n máa ń jẹ wọ́n lówó ni. Gọ́vnà wo ni òdórí Ọ̀ṣun yẹn rí? Ó ń jẹ wọ́n lówó. Wọ́n wá ṣàjàrí ẹnìkan, wọ́n á ti san owó wọn sílẹ̀, pension gbogbo ẹ̀. Ó wá ní ọmọ dìbò fún lẹ́ẹ̀kejì. Ṣé wọ́n wà lọ́ṣun ni? Ọ̀ṣun lẹ̀ ń gbé.
kò ní ìdí pólúwá wí, iṣẹ́ rere tí ènìyàn bá ṣe sílẹ̀ náà máa mọlé. ẹni tó wà ní Ọ̀ṣun tọ́jọ́ ń ṣòṣèlú gan ní bàbá Adeleke ó lóun ò rírú tiẹ̀ rí lẹ́ni tọ́jọ́ ń ṣòṣèlú. ó ní iṣẹ́ táwọn ṣe sílẹ̀ nígbà ayé tiwọn, ó ló débẹ̀ ó dẹ̀ parí ẹ̀ láì sí ọmọ ẹgbẹ́ wọn. ó léyìí tó jọmọ ẹgbẹ́ wọn gan kò ṣe é, ó abandon ẹ̀ ti rí ìwà ọmọ Ọlọ́run lára èèyàn. ìṣeélé ló mọ ń bá èèyàn jáde. bó o bá ṣe dáa nílé náà la ṣe máa rí lára ẹ̀. kó ní kálukú ṣe dáadáa lórí ipò tí Ọlọ́run bá fi fún. ẹ yé sọ̀rọ̀ èké, ẹ yé báyàn lójú jẹ́. gbogbo ẹ̀yin wòlíì kéékèèké kan náà tí gbogbo yín ṣẹ̀ ń dìde, òun rèé aṣọ white náà ni gbogbo yín máa mú sọ́rùn. ẹ ní lọ kó sáṣọ ara kẹkàn ní aṣọ ara lẹ máa wọ̀. sẹ́ráfù náà máa fojú yín mú. bó jẹ́ sẹ̀lẹ́ lẹ bìlọ́ǹgì sí o, bó jẹ́ ọlọ́sùn lẹ bìlọ́ǹsì sí o, bó jẹ́ àfáà o, white náà lẹ máa gbé wọ̀. ẹ bá dẹ̀ ti gbé wọ̀ báyìí, kérúbù náà máa kọjú gbogbo wa mọ́. Can you imagine? ìwọ náà bọ́ta ìkan náà ni báyìí lolúwa wí. olúwa ní gbogbo ohun tó bá rí o lọ mọ́ ṣà, àkókò rẹ̀ ti tán lọ́sùn. olúwa bàbá mi ẹ mọ̀ kú iṣẹ́ lọ́run, ẹ mọ̀ kú ẹjọ́ dá o. ẹ ń fi orúkọ Ọlọ́run wá sọ àsọtẹ́lẹ̀ rọ́, ẹ ń bara yín lójú jẹ́. ẹ stop ẹ wádìí ohun gbogbo dájú, ní sùúrù láti gbé ìran kalẹ̀ lórí afẹ́fẹ́ kó mọ́ bá jẹ̀bi. pàá lónìí pàá lọ́la, bí ojú òun ò bá fọ́ ràbàràbà ló máa wò. ẹ ti ń baṣẹ́ ìránṣẹ́ jẹ́. tẹ́ ẹ bá mọ̀, ẹ ń ba ẹni ìpè lójú jẹ́. ẹ jẹ́ kán mọ òríjínà mọ́. nígbà tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bá wá ń sọ òtítọ́, ẹ ní jẹ́ kán gbọ́ mọ́, torí ìran dandan tẹ́ ẹ ti ń ṣe síwájú yìí. kẹ máa sọ̀rọ̀ kẹ máa sọ ohun tí ò rí bẹ́ẹ̀. ẹ máa sọ Olúwa wí, tólúwa owó ò dẹ̀ sọ. bọ̀ báwo la ṣe fẹ́ dẹ́ni Ọlọ́run? wàá dá wa mọ̀. ẹni Ọlọ́run ó wà, tèṣù wà, àwọn tó ń fi ìkùbú sọ̀rọ̀ wà. oníkálukú náà ni oníkálukú ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn, wọ́n ń rí yín, wọ́n mọ̀ yín, wọ́n ti mọ ibi tẹ́ ẹ bìlọ́ǹgì sí. gbogbo ayé ò ní borí wa. ìyẹn bẹ́ẹ̀, ẹ̀yin ìjọba a máa bẹ̀ yín o. mo fi Ọlọ́run Mósè bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí hospital wa ní Nàìjíríà. gbogbo bí gbogbo yín ṣe ń ṣiṣẹ́ dáadáa yìí, iṣẹ́ rere tẹ́ ń ṣe yìí, ẹ jẹ́ kó dé hospital náà. ẹ má jẹ́ orú iṣẹ́ sáà kejì tí bàbá Adeleke wọlé yìí, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ múṣẹ́ gbọ́ ní hospital. kò dìgbà tí ènìyàn bá dé ìlú India kó tó gbàwòsàn. gbogbo nǹkan tá a lè ṣe nìyẹn, tá a fi ní gbàgbé yín o. gbogbo nǹkan tẹ́ ẹ lè ṣe fún wa nìyẹn, tá a ní gbàgbé yín lórílẹ̀‐èdè yìí. wọ́n léèyàn ní kánsà, wọ́n ló dìgbà tán bá fly ẹ̀ out. kí ló dé tó máa fly ẹ̀ out? kí ló dé tí nǹkan yẹn ò lè sí lórílẹ̀‐èdè yìí? ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba, bàbá Tinubu ẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. gbogbo ẹ̀yin governors, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe náà. kò dìgbà tán máa fly èèyàn out. ó dìgbà tó bá dé India kó tó gbàwòsàn gidi. ó dìgbà tó bá dé London. ó dìgbà tó bá dé Amẹ́ríkà. gbogbo nǹkan tán ń lò ń bẹ̀, ẹ̀yin náà ẹ rà wá léṣe bẹ́ẹ̀ lówó. ẹ lówó tẹ́ lè fi rà náà. àwa la ní góòdì ní bíbá yìí, góòdì ń ṣòfò. ọ̀nà Ifẹ̀ ń bẹ̀ yẹn wọ́n náà ń wa góòdì ń bẹ̀. àìmọye oríṣiríṣi àlùmọ́ọ́nì tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tó lè dowó tẹ́ ẹ lè fi tú hospital ṣe. mo gbọ́ prógráàmù yẹn lórí ètò láàárọ̀ yìí, wọ́n béèrè wípé kí ló dé tí ó jẹ́ àwọn dókítà àkọ́kọ́ máa béèrè owó kan tó máa dá àwọn kíní lóhùn, àwọn olùwòsàn lóhùn. àwọn kan ní ìgbà tán bá ti wò wọ́n sàn tán, wọ́n á ní kí lẹ ṣe fáwọn, owó kékeré ni ó yẹ kẹ́ gbà.
kí ló dé tí ọ̀rọ̀ hospital ń wọ́n gegegege? Ó yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ débẹ̀. Gbogbo ẹ̀yin olóṣèlú, ọ̀rọ̀ hospital ti wọ́n jù, ó ti wọ́n jù. Tí tán bá gbèyàn, a ò ní rógo hospital, ànímọye tán tomi, ànímọye tán rẹ̀ jẹ́. Tán bá gbèyàn débẹ̀, tẹ́ bá fẹ́ kí iṣẹ́ ẹ̀yin yọ, ìwòsàn ọ̀fẹ́, ìgbà ẹ la mọ̀ pé ń ṣiṣẹ́. Títì is part of it. Ìwòsàn ọ̀fẹ́ ń kọ́, níbo lẹ fi yẹn sí? Ẹ ti gbàgbé ẹ̀ ni. Ayé bàbá Awólọ́wọ̀, ìwòsàn ọ̀fẹ́, school ọ̀fẹ́, ìwé ọ̀fẹ́, oúnjẹ ọ̀fẹ́. Ẹ̀yin tí ẹ ń ṣèjọba ń sìn, ẹ bá wa fi yẹn náà kún o. Ẹ bá wa fi kún. Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi kún. Ìwòsàn ọ̀fẹ́ ó yẹ kó wà lára gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ìwòsàn ọ̀fẹ́, onírúurú ohun tí ènìyàn bá ní. Ẹ jẹ́ kí ẹ̀mí jọ wá lójú. Ẹ jẹ́ kí àwọn ẹ̀mí jọ wá lójú. Ẹ bá wa tún gbogbo ilé ìwòsàn ṣe dáadáa. Ọmẹ̀kúnnù ń kú púpọ̀, olówó nìkan ló lè gba ìwòsàn. Wọ́n ní ilé ìwòsàn kan wà, wọ́n bá ti ń gbé èèyàn débẹ̀ báyìí, bí ìgbà tí ènìyàn fẹ́ gbalé ni. Wàá kọ́kọ́ san owó o fẹ́ rí dókítọ̀. Lẹ́yìn ìgbà tó bá sanwó o fẹ́ rí dókítọ̀, wàá tún sanwó o fẹ́ gba káàdì. Lẹ́yìn yẹn wàá máa sanwó bí ìgbà tí ènìyàn ṣe agreement kíátíkà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Báwo ni wọ́n ṣe ní kú nígbà tí ẹlòmíì wọ́n ní ẹni yẹn dẹ̀rẹ́ 250 náà máa dálẹ̀? 250,000. Báwo ni aláìsàn ò ní ṣe máa ka ìsàn mọ́ra wípé kóun kúkú kó máa bá tòun lọ? Bọ̀ tí ó bá jẹ́ ìrọ̀rùn lọ́spítù wà, ẹni tó rí ń fọ́, ẹni tí nǹkan ń ṣe, á tètè lè complain fún wọn nígbà tí owó yẹn ò bá gara jù. Bọ̀ nígbà tó owó bá gara jù, báwo ló ṣe fẹ́ lọ? Báwo ni wọn ò ṣe ní kú nínú àìsàn yẹn? Orílẹ̀-èdè tí àwọn ènìyàn rẹ̀ ò bá ní access sí ìwòsàn kì í ṣe orílẹ̀-èdè. Ọlọ́run máa ń bínú sí orílẹ̀-èdè náà túpẹ̀. Torí pé ẹ fara ni àwọn èèyàn lára, wọn ní access láti gba ìwòsàn. Ẹni tí ò rí nǹkan kan jẹ, ẹni tó wọ́pọ̀ lọ́wọ́ ẹ̀, nǹkan kan wá dùn wọ́n ní kó lọ mú 250,000 wá. Ní ohun tó jẹ́ pé bóyá paracetamol bóyá ẹ máa fún lábẹ́rẹ́ ni, gbogbo ohun tó máa ná kò lè ju 50,000, ẹni ó lọ mú 250 wá. Báwo ni ò ṣe ní ronú kú? Ẹ bá wa wá nǹkan ṣe sí o. Ńgbà tí ilé ìwòsàn bá wà nírọ̀rùn, tí ilé ìwòsàn wá dáa, ìyẹn náà láàtò mọ̀ pé ṣiṣẹ́ o. Ó wà lára nǹkan tẹ́ ẹ máa fi kún iṣẹ́ tẹ́ ń ṣe, gbogbo ẹ̀yin gọ́vnà sí wa. Ilé ìwòsàn gidi, ilé ìwòsàn tó wẹ̀, ẹ dín gbogbo owó ilé ìwòsàn kù. Ẹ bá wa dínwó ẹ̀ sílẹ̀, ẹ já wálẹ̀. Ẹ já owó ilé ìwòsàn sílẹ̀, owó yẹn ti pọ̀ jù. It's part of it. Ìgbà yẹn la tó mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ gidi. Aláboyún débẹ̀, owó táláboyún máa san delivery ẹ̀ kò ju 10,000 lọ. Ìgbà yẹn là mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ gidi. Ẹni tó ní ọ́sà, ẹni tó ní kinní kan ó fẹ́ gbàwòsàn nìyẹn, gbogbo ohun tó máa ná kò ná ju 20,000. Ìgbà yẹn là mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ gidi. Ìgbà yẹn lẹ gbé gbogbo ẹ̀ wálẹ̀ wípé kára dẹ èèyàn, òun ló ń jẹ́ ara dẹ mẹ̀kúnnù. Ilé ìwòsàn ìjọba o ò lè débẹ̀ kó gba ìwòsàn bọ̀rọ̀, ẹlòmíì gá ti kú kó tó kán tó dá lóhùn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ilé ìwòsàn á ní ẹ lọ mú 1 million, ẹ lọ mú 3 million. Ìjọba kọ́ nìyẹn. Kì í ṣe mẹ̀kúnnù, kì í ṣe ìgbé ayé mẹ̀kúnnù náà pè yàn. Olówó nìkan ló lè gba ìwòsàn nílé ìwòsàn. Àwọn mẹ̀kúnnù tẹ́ wá ń ṣiṣẹ́ lé lórí ńkọ́? Ẹ bá wa dẹ̀, ẹ dẹ gbogbo ẹ fara tù wá. Kò sí gọ́vnà tó máa débẹ̀ tára máa tú gbogbo èèyàn tí wọ́n ní dìbò fún. Ẹ jọ̀ọ́, ẹ bá wa wá nǹkan ṣe sí o. Owó tẹ̀ ń gbà lé ìwòsàn ti pọ̀ jù. Ẹ má jẹ́ kí àwọn èèyàn máa kú pẹ́pẹ́pẹ́pẹ́ ńgbà tí wọ́n bá rówó lọ. A ò ní dààmú o, a ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Bàbá wa Ògògó, òun nìyẹn, wọ́n ní Ògògó ó ní kánsà. Wọ́n náà fẹ́ flare out, wọ́n fẹ́ gbèsè, ó di dandan kó déyàn India kó tó gbà wòsàn.
ṣé kò wá sí ẹni tó lè wo kánsà ní Nàìjíríà yìí? Kò sí irinṣẹ́ tán lè fi wò ó. Ẹjá wá nǹkan ṣe sí ṣe slap fún gbogbo Áfíríkà. Wọ́n ní àfìgbà tán bá fly ẹni yẹn lọ kúrò lórílẹ̀‐èdè yìí, kí là ń fi Áfíríkà ń gbà yẹn? Ẹ bá wa wá nǹkan ṣe sí. Ẹ jọ̀ọ́ o, ẹ bá wa tún ilé ìwòsàn Nàìjíríà ẹ tún ṣe. Àìsàn tó gbóògùn àtèyí tí ò gbóògùn kankan ò ní ṣe wá. Orin mi ni bí èmi ni mo kọ o. Àìsàn tí kò gbóògùn tó múni sá fúnra wọn, àìsàn tí kò gbóògùn tó mú kọ́kọ́ sá fún aya, àìsàn tí kò gbóògùn tó mú kọ́mọ sá fún òbí. Mo bẹ̀ ọ́ o Jésù kó má yálé mi rárá. Kò ní yálé mi, kò ní yálé ìwọ náà. Àìsàn tí ò gbóògùn lórúkọ Baba Ọmọ àti Ẹ̀mí Mímọ́ kò ní yálé wa. Àwọn tó dẹ̀ wà ń bẹ̀, Ọlọ́run mi, Ọlọ́run Mósè Orímọládé, a bá mi dáwọ́lé wọn, a bá mi tú wọn sílẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ faradẹ̀ wá sí, kó tùbà kó tùṣẹ́ sí lórílẹ̀‐èdè yìí. Owó hospital ti pọ̀ jù, ẹ̀dẹ̀ wálẹ̀, ìjọba ìyẹn wà lára tẹ́ ẹ fẹ́ fi rọ̀ wá lọ́rùn lórílẹ̀‐èdè yìí. Yóò dára fún yín o. Ìyẹn báhun. Ẹ jọ̀wọ́ o, lórí ọ̀rọ̀ olóṣèlú ni mo sì wà. Ẹ̀kẹta rèé ká tó máa ka Bíbélì wa lọ. Ṣé ẹ rántí wípé nígbà tí wọ́n ń dìbò, àwọn ìdílé kan wọ́n pa wọ́n? Ṣó yẹ kí ó rí bẹ́ẹ̀? Ẹ ń pa àwọn èèyàn torí pé ẹ fẹ́ débò, ẹ fẹ́ lọ kówó jẹ, ẹ fẹ́ kẹ́nìkan débẹ̀, ẹ wá ń wèsì ẹ̀mí dànù. Ẹ lọ compensate wọn o. Gbogbo ìdílé tó jábọ́ tí ẹ̀mí jábọ́, ẹ lọ dùn wọ́n nínú o. Àwọn tó dẹ̀ wà ní àgọ́ ọlọ́pàá, ẹ má jẹ́ wọ́n máa gbé bẹ́ẹ̀ o. Ẹ lọ tú wọn sílẹ̀ o. Wọ́n ti dìbò tán, ẹ jẹ́ káwọn náà mọ́ lọlé wọn lálàáfíà o. Ìgbà yẹn nínú gbogbo wa tó máa dùn tán o. Ẹ lọ mọ̀ọ́mọ̀, ẹ lọ ń kó gbogbo àwọn èèyàn, ẹ ń tì wọ́n mọ́lé. Ẹ lọ bá wa tú wọn sílẹ̀. Ẹ̀mí làwọn náà ní o. Àgọ́ ọlọ́pàá ò ṣe lé wọn o. Ẹ lọ tú wọn lẹ̀, yóò dára fún wa. Ẹ jọ̀ọ́ ẹ já sí Bíbélì wa, ẹ já lọ o. Àwọn ọ̀rọ̀ ìwọ̀nba tèmi fẹ́ mú wá lónìí mọ́ ọ̀rọ̀ tèmi fẹ́ sọ nìyẹn. Ẹ lọ tú gbogbo ẹni tó wà láhàámọ́ sílẹ̀ o. Àdúrà wa gbà. Àǹtí ẹ̀rọ Àríkẹ́ ṣẹ̀rí wọ́n ti ẹ̀rọ mi létí ẹ̀rọ Àríkẹ́. Ọ̀rọ̀ olóṣèlú lè ẹ̀rọ Àríkẹ́ ń bá kiri o. Ẹ má bínú sí i. Mo wá rí àwọn kan tó ń bẹ̀rẹ̀ sí ṣépè. Èpè pọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé tó bá jẹ́ ẹ̀rọ Àríkẹ́ náà ló wìn, arógo ẹ̀yẹ bá pọ̀. Ṣùgbọ́n Ọlọ́run gbógo fọlẹ̀ wá bọ́. Èpè tí gbogbo yín tún wá ń ṣe yìí ti wá pọ̀ jù. Ọ̀rọ̀ olóṣèlú mọ́ ṣe máa ń ṣe nìyẹn. Òun la àwa kan ò ṣe gbọ́dọ̀ dá sí. Ti oríṣiríṣi wọ́n máa búra wọn, máa ṣépè fúnra wọn ni. Ẹni bá ti já mọ́ lọ́wọ́ ni. Bọ̀ ẹ̀yin kan wá bọ́ta, èpè yìí pọ̀. Èpè yìí pọ̀. Èpè pọ̀. Ẹ fi ilẹ̀ fọ́lọ́run, ẹjọ́ máa lọ ń lọ ẹ̀.